kì yóò kú ikú kan bí kò ṣe yíyè Owólabí Àjàsà fìgbè ta àfàìmọ̀ kí Abdulrasaq àti àwọn ọ̀rẹ́ rẹ̀ má padà ṣẹ̀wọ̀n ohun tí wọ́n ṣe yìí burú jáì gómìnà Ṣèyí Mákindé ti wó àwọn ibùdó kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣẹ́yìn náà ti gbóhun tó ṣẹlẹ̀ sí Pẹ̀lúmi ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wó àwọn ilé tí wọ́n ti fi pákó kọ́ àti èyí tí wọ́n fi irin tò papọ̀ ní Ọ̀jọ́ lágbègbè ibi tí ìjà ti ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé ṣáájú ni àwọn aráàlú ti ké pe gómìnà wípé ààyè tí wọ́n fi gba àwọn Haúsá náà ti pọ̀ jù èyí tó mú kí wọ́n máa ṣe pálapàla àmọ́ ṣá o ìjọba ìpínlẹ̀ náà ti padà gbọ́ gbígbin àwọn ará ìlú wọ́n sì ti wó gbogbo ahoro àwọn Haúsá àti àwọn Fúlàní gbogbo ṣáájú ni igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti lọ síbi tí ìjà náà ti wáyé lásìkò ọ̀hún wọ́n sì ti rí gbogbo nǹkan ìjà tí wọ́n tọ́jú pamọ́ sí ibùbá wọn èyí tó túbọ̀ rọgùn sí ìjọba lápá láti tètè wó àwọn ibùbá ọ̀hún dànù. See what is happening? Ìtò ṣẹlẹ̀ ní Ọ̀jọ́ látàlẹ́ àná láti ẹ̀lẹ́gùn onímàrúwá ọlọ́gbọ́wọ́ lọ́dọ̀ POS wọ́n ètò ìgbà tó lọ́gbọ́wọ́ lọ́dọ̀ POS wọ́n wá lówó yẹn tètè lọ́dẹ̀ tí kówó yẹn ó ti kówó yẹn fún ó wá nígbà òun ti kó òun ti lówó yẹn ókè ẹgbà kọ́kọ́rọ́ márúwá òun nìyí márúwá òun nìyí ẹ̀ẹ́bẹ̀ ókè fóònù òun nìyí òun ò lè sá lọ for nothing like less than 5 minutes wọ́n rush síbẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gún ọmọ yẹn wọ́n stab ẹ̀ ti death tọmọ yẹn ti kú látàlẹ́ àná yẹn ní wàhálà yẹn ti kọ́kọ́ ń rúbọ̀ àárọ̀ yìí àtúwádé bíbá gbé láti ẹ̀sẹ̀tìlẹ̀ àbí kébìlì on getting here àwọn bọ́ọ̀sì ṣe gbé kọjá láti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní shoot wa ni ọmọ kékeré tó lọ ra indomie ìbọn bá ọmọ yẹn ti kú báyìí so gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọn nìyí o ojú àpá àbọn nìyí o tọ́yìn fẹ́ mi o tí mi ò bá jẹ kankan kánú ṣẹ́gun òní ti kú láàárọ̀ yìí ní tó wọ́n tẹ̀ mọ́ tó fẹ́ fi ṣámi nìyí o ní tó fẹ́ fi ṣámi nìyí ẹ imagine police officer ó wá fọwọ́ tó láìsí wọn wípé ká máa yìnbọn sí wa. ṣẹ́yìn náà ti gbọ́ àwọn ẹ̀sùn tí wọ́n kà sí àwọn jàǹdùkú tó lọ́wọ́ nínú ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ọjọ́ Ẹtì ọjọ́ 17 oṣù keje ọdún 2026 yìí ní ìjọba àpapọ̀ Nàìjíríà fi ojú àwọn afurasí mẹ́ta kan hàn nílé ẹjọ́ gíga ti ìlú Àbújá lórí ẹ̀sùn pé wọ́n lọ́wọ́ nínú ìjínigbé èyí tó ṣẹlẹ̀ sí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ lóṣù karùn-ún ọdún yìí orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni Abdulrasaq Umar Yunusu Musa àti Shamsu Adamu àwọn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ ni ṣíṣe ìrànwọ́ fún Sani Jubril Muhammed àti àwọn akẹgbẹ́ wọn láti lọ jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ẹ̀sùn mìíràn ni bí wọ́n ti dá àwọn agbésùmọ̀mí mọ̀ tí wọ́n sì kọ̀ láti mú ẹjọ́ wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá òmíràn tún ni bí wọ́n ṣe ṣẹnu gbálágún láì fojú àwọn agbésùmọ̀mí hàn níta gbangba tí wọ́n sì mọ̀ wípé àwọn onígi wọ́rọ́kọ́ ti ń da ilẹ̀ Yorùbá láàmú ẹ gbọ́ kí ló tún ṣẹlẹ̀ sí Pẹ̀lúmi tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ ọmọ ọdún fọ́nrán kan ló gba orí ayélujára èyí tó ṣàfihàn bí ọmọ ọdún tí ń kérora táwọn ẹbí rẹ̀ sì bara jẹ́ ṣùgbọ́n ìwádìí ti padà fi hàn wípé níṣe ló ní ìjàmbá ọkọ̀ ráńpẹ́ kí Elédùà kó bá wa fún ní àlàáfíà. Sọ́wọ́ tó wọ fìlà ẹ̀ òun gangan ní ìṣúra níbí bẹ̀rẹ̀. Bọ́ọ̀ sì ẹ̀fẹ́ mọ anybody tó fẹ́ já anybody. Ẹbí tí kìí kan bá fẹ́ gbé lọ́kàn já lọ. Anywhere. Madam, don't talk that way. Why we? Excuse me, don't tell me not to talk that way. Ẹ̀mí ò kú o onítìátà Yorùbá Owólabí Àjàsà ti sọ̀rọ̀ tako ìròyìn òfegè tó ní òṣèré yìí ti papòdà ọmọkùnrin kan tí ó máa sábà ń ṣe bí ọlọ́pàá nínú fíìmù Yorùbá Owólabí Àjàsà ti jáde sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó sọ ó ní òun tako ìròyìn òfegè o nítorí mo wà láyé bẹ́ẹ̀ sì ni mo wà láàyè kó sóhun tó ṣe mí o ẹ jọ̀wọ́ kí èyí ò jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwọn tó máa ń pín ìròyìn kiri kí wọ́n sì dẹ́kun láti máa gbé ìròyìn ku àwọn onítìátà káàkiri lóòótọ́ lòun ṣàìsàn ráńpẹ́ kan sẹ́yìn ṣùgbọ́n òun dúpẹ́ wípé kó la ẹ̀mí òun lọ. fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube Tèmítọ́pẹ́ àti àlọ́ ìjábọ̀ ròyìn sí ti ìgbọ̀nyín. Ire o.